Beautiful, wonderful, glorious people all over the world. Evangelist Akinkuotu. Omoniyi. Mumbo. Akinkuotu Omoniyi. AK. Banuso is here. Gbogbo ẹ̀yin tẹ́ ti bẹ́ẹ̀ dá mi láwọn pé daddy dáwọ́ lẹ́ máa gbọ́n wá àwọn rèé o nípa orí ọ̀fẹ́ lọ. And this is why ìyàwó wọn rèé. Kí lórúkọ yín mà? Mrs. Tolulope Akinkuotu. Mrs. Tolulope Akinkuotu, ẹ máa rí àánú gbà. Àmín Jésù. Ní Sunday tó lọ mò ń wàásù lọ́wọ́ ní church. Ẹ̀yin tẹ́ bá rí program yẹn, I was just preaching, mo preach. I preach fún àwọn ọ̀dọ́ yẹn, wọ́n ṣe Thanksgiving, wọ́n ṣe youth week. Mi wàá mọ tí preaching mi fi dórí orin evangelist Banuso. Mi nǹkan mọ tó tì mí sórí yẹn, mo máa ń kọrin mi mọ dáadáa. Mo ní ó dẹ̀wù mi kán máa rí ẹni yìí o. Bí mo ṣe mú orin yẹn sẹ́nu bẹ́ẹ̀ ni ọkàn mi fà sọ pé níbo tí ẹ̀gán náà wà náà. Àṣé ìgbà táyì náà wá sọ ìgbà táyì dé wọ̀n sí ẹ lọ́jọ́ yẹn lẹ́yìn náà ń ṣe kinní kan lọ́wọ́ ní church. Bẹ́ẹ̀ni sà, àwa nù church lọ́jọ́ yẹn. So bàbá mi nínú Olúwa Prophet Abidoye Olóyèdé bàbá dáná jẹ́ sí mi. Àwọn náà sọ pé ká gbàdúrà nínú church pé ìrànlọ́wọ́ aláìlé nìkan pé ká má béèrè fún ìrànlọ́wọ́ ẹnìkan ká béèrè fún ẹgbẹgbẹ̀rún olùrànlọ́wọ́ ẹgbẹgbẹ̀rún olùrànlọ́wọ́. So that time bá ṣe bẹ̀rẹ̀ àdúrà nìyẹn Ọlọ́run dìde sí mi ó mọ position tí mo wà mo ṣe àgbàdúrà bí àdúrà yẹn ṣe gúnlẹ̀ báyìí ni international call ṣe wọ orí fóònù. Làwọn yẹn máa ń pè yín pé ká lọ́wọ́ live Agbala Gabriel wọ́n ti ń darúkọ yín o. Gabriel ń darúkọ mi lọ́wọ́lọ́wọ́. Mo ń bọ̀ orin tí mo kọ lọ́jọ́ yẹn gan tẹ́ ẹ kọ ẹ̀jẹ̀ agbọ̀nà ó yá. Bá yín òkè díẹ̀ sí. Ayé yìí máa lé o, ènìyàn àbìdíyàn mo ráyè mo sáfáyé, àbíyèsí rẹ̀ Olódùmarè. Ta ni kí a gbẹ́kẹ̀lé o, ta ni kí a sìn o, ta ni kí a kíra fún o, ta la bá bọ̀ o. Òrìṣà kúnlẹ̀ bọ̀ kò tún sí lẹ́yìn Elédùmarè. Jésù la tóbi jù, ọba tí kì í ṣàṣetì. Ó ṣèlérí àmúṣẹ, ó kọ̀ọ̀kan àṣì fún ọ. Má ṣe gbẹ́kẹ̀lé ṣu tó jẹ́ alárékérekè. Ó ṣoore fún ọ, ó fi dẹ́ pàkúté fún ẹni. Ó bomi fún ni. Ẹ̀jẹ̀ lọ́la, ó yọ pin lójú ẹni, á fi gbójú méjèèjì lọ. Faramọ́ lọ́rùn o, bí bàbá fàyè ẹ̀ dára torí òun ni alára tó ju gbogbo alára. Ta ni kí a fọkàn tán o, ta ni kò ṣe o, ta ni kí a sọ àṣírí wa fún láyé o. Ṣàlàyé fún Jésù, ọ̀rẹ́ má finú hàn fènìyàn. Ènìyàn ṣòro, ọ̀rẹ́ wọn burú ju ejò. Wọ́n fẹ̀yìn lójú ẹ, kó kọ̀yìn wọn rojú kó. Àwọn náà kọrin o. Wọ́n fàtà sẹ́nu, wọ́n tó fẹ́ dọ̀tí lójú ẹni. Ó wọṣọ wọn bínú ẹ, ó rìn òwò wọn ń lọ́gùn. Ìfẹ́ ta fádìẹ kò kúkú ju pípa jẹ òó. Lójọ́ fọlọ́run o, ọgbọ́n bàbá ta ju ayé lọ torí òun ni olúbùkún ọba Sólómọ́nì. Kí ló ṣẹlẹ̀ ẹ play? Bàbá fínú àwọn òbí wa kò sábúrú jù o. Ṣùgbọ́n káràntí pàdé ẹ máa ń jẹ fún ara wọn. Òdodo ni ẹja lẹja ń jẹ tó fi sanra. Bọ̀dá dẹ̀rẹ̀ àtàntí bí ń pé fẹ́ràn mi náà o. Àjùmọ̀bí kò kàn tọ́ ọ̀rẹ́ ẹni abínibí dání. Ènìyàn ò sunwọ̀n, ìrọ̀jú la fi ń bára lò ó. Olúwa o. Ẹni ráyè kò sáfáyé. Ẹni ráyè sá fún ayé o, sábáyé o. Sáfáyé. Ẹni afẹ́ la mọ̀, ara mi a ò mẹ́ni tó fẹ́ ni. Èmi ráyè mo sáfáyé, mo sì bá fọlọ́run ọba. Àtòríláyé, ó fìbí koríko ojú mi. Kí ló dé? Ìwọ epo kìíní ni tán o. À ń bọ̀ lórí ẹ̀. Ẹ wo in tó ṣẹlẹ̀ sí bàbá yìí ni wọ́n fi kọrin. Ìtàn tó torí mo bí wọ́n lè níwájú mo ní
orin tẹ́ ẹ kọ yìí ṣé ó ṣẹlẹ̀ sí ní àbí ẹrù kọ kílẹ̀ ló ṣe. ó ṣẹlẹ̀ sí mi ní dáàdì ó sì ń lágbára ohun tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo parí NCE ní Ondo town because ibẹ̀ ni mo ti wá. ṣé ẹ lè sọ̀rọ̀ òkè tí ní sí. bẹ́ẹ̀ ni sà ìgbà tí mo parí NCE ní Ondo town torí ìlú ọmọ Ondo ni mí so mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe Montessori as a teacher Montessori teaching káàkiri àwọn àdúgbò so inú ilé kan wà tí àǹtí mi manage láti gbé nígbà yẹn so gbogbo àwọn ọmọ tó wà nínú ilé yẹn èmi ni mo ń ṣe home teacher fún wọn màá kọ́ wọn ní lesson this or that but gbogbo ohun tí mo fẹ́ jẹ́ lọ́jọ́ iwájú ni mo ń ṣe àpẹ̀lú àwọn ará ilé yẹn gẹ́gẹ́ bí ìmọ̀ràn pé mo lè kọ tíátà fáwọn tó ń mo lè kọ storyline o fáwọn tó fẹ́ ṣe tíátà o mo ní ẹ̀bùn o àṣẹ oríṣiríṣi ẹ̀bùn tí mo ní ṣá mo lè ṣe kí náà máa ń pè àwọn tó máa ń kọ́ àwọn àgbàlagbà ní ẹ̀kọ́ wọn tàbá máa kọ́ máa ka adult education oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo lè kọrin o so gbogbo ẹ̀bùn tí mo ní bí mo ṣe ń ṣe àìpẹ́ wọn pé ká lè advice mi àwọn náà ń try láti listen sí mi ló bá di ọjọ́ kan mo wá ní pé ká lọ gba owó lẹ́sìn wá àwọn ọmọ inú ilé yẹn nígbà tán máa wọlé tán máa padà jáde wọn àmọ́ kankan wá àwọn òbí wọn wá pariwo lé mi lórí pé ṣe báwo la fún ẹ ní ṣọ́ọ̀bù tó fi ń ṣe lẹ́sìn mo ní bẹ́ẹ̀ ni but èmi ṣàn sanwó ṣọ́ọ̀bù but àwọn ọmọ yín ti lò 5 months wọn fún mi lówó lẹ́sìn bó ṣe di ariwo nìyẹn ó dá wuyewuye wọn ṣáà lé gbogbo wọn jáde ìdí náà bá lọ so bí mo ṣe wá lọ ọjọ́ kejì bí àwọn amúrọ̀bà ṣe dé sí inú ilé nìyẹn. àwọn amúrọ̀bà dé síbi tẹ́ ń gbé. nínú wọn dé sí inú ilé tí mo ti ń kọ́ ọmọ yẹn ní lẹ́sìn ibẹ̀ kọ́ ni mo ń gbé o ibi tí mo ń gbé jìnnà síbẹ̀ mo máa ń wá bẹ̀ wá kọ́ wọn lọ́mọ ni so bọ ibẹ̀ láti jà tán ti sọ pé kí n máa lọ kí n mọ̀ pé torí mo sin owó lẹ́sìn lọ́wọ́ àwọn ọmọ wọn ìgbà tó wá dọjọ́ kejì tí wọ́n lé mi kúrò bẹ́ẹ̀ ni àwọn amúrọ̀bà wá visit wọn nínú ilé yẹn tán rọ́ọ̀bù wọn pa anybody o wọ́n kàn gba owó ọwọ́ wọn ni Yorùbá máa ń pa òwe kan pé tá bá ń jà bíi ti kákúkọ so bẹ́ẹ̀ mi ṣe wá ń kọjá lọ lọ́jọ́ yẹn mo bá ní pé kí n yà kí n kí wọn bọ́n ṣe gbá mi mú nìyẹn pé mo jẹ́ kan nínú àwọn armed robbers tó wá rọ́ọ̀bù ṣe jẹ́ nìyẹn sá. mo jẹ́ àkan láwọn ẹ̀sùn ọbẹ̀ lónìí. ariwo ńlá ló ta gè nínú ilé kan ṣe rí ilé yìí ṣe lájọ ń jẹ tájọ ń mu ibẹ̀ làǹtí mi ń gbé tẹ́lẹ̀ mo tún jẹ́ olùkọ́ ilé fáwọn ọmọ wọn ìgbé wọn pọ̀ púpọ̀ lóru ọjọ́ yẹn ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méjì mo bá ní kí n lọ kí wọn gbàrà tí mo débẹ̀ náà bá ní mo jẹ́ ọ̀kan lára àwọn amrobas tó wá dá wọn níjẹta sọ pé àkóbá àdábá Jésù má jẹ́ rí dáàdì ṣe kí n máa kọ́ lọ mo gbójú sókè omi ya lójú mi ṣùgbọ́n ká tó yíṣẹ́ padà ọlọ́pàá ti gbé mi lọ ìgbà tán mú mi dágọ̀ wọ́n dáwọ́ jọ na mi kóńdó sọ orí mi di ìlú kòbókò ń kọlà sí mi lára ìyá mi ń janra mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní farun orí wọn já bẹ́ẹ̀ làwọn ẹ̀gbọ́n mi ń pòṣè tán sunkún sọ̀rọ̀ mi lẹ́yìn wákàtí méjì náà bá mú mi lọ tìmọ́lé wọ́n so mí tọwọ́ tẹsẹ̀ wọ́n sì tú mi sí hóhó. wọ́n tún yín sí o. ibi tán ti gbé ayọ̀ gbóná lé mi lẹ́sẹ̀ lélẹ̀ tán ní kí n jẹ́wọ́. wọ́n gbé ayọ̀ gbóná sí yín lẹ́sẹ̀. tán ní kí n jẹ́wọ́. pé sẹ́ wà lára àwọn olè ọjọ́ sí. mo ní mi sìn wọ́n sì so mi lọ́wọ́ sẹ́yìn báyìí. wọ́n so yín lọ́wọ́ sẹ́yìn. ìgbà tí mo dẹnu sẹ́ẹ̀lì ìyà tí mo jẹ kò kéré àwọn ìgarù méje kan ṣùbò mi wọ́n fa Yésù mi irú ẹ̀fọn tó ń bẹ̀ẹ́nù sẹ́ẹ̀lì kò lè sí ní gbòòrò láíláí wọ́n ṣòro lọ́pọ̀lọpọ̀ wọ́n sì tóbi tó eṣinṣin gbàrà tí mo ti déhùn sẹ́lẹ̀ fún ti ṣubú mi lójú orí lásán ni mo lè dù kò sọ́wọ́ fún mi láti dúra bọ́n ṣe ń kó sí mi létí méjèèjì náà kó sí mi nímú ìgbà yìí àwọn ìgarù yìí bẹ̀rẹ̀ sí fún mi níyà jẹ ìgbájú ìgbámú wọ́n bẹ̀rẹ̀ sí ní fún mi mo bẹ̀bẹ̀ kan fi mí lẹ̀ wọ́n lẹ́fọn nọ́mbà mi pa lẹ́yìn ìṣẹ́jú bíi mẹ́ta mo ṣẹ̀jẹ̀ lẹ́nu kàkà kan sì fi mí lẹ̀ òṣèlú bẹ̀rẹ̀ sí ní fi mí ṣe yẹ̀yẹ́ wọ́n faṣọ dí mi nímú pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n tún tọ́ sí mi lára wọ́n fọwọ́ bọ́ mi lẹ́nu wọ́n sì fẹ̀jẹ̀ yípa gbogbo ara mi. ẹ̀yìn yẹn ni wọ́n jọ pèdè kan tí n kò mọ wọ́n wá jọ fẹsẹ̀ wọn ta mí mo ṣubú mo sì lárí mógiri iye àwa tán tì mọ́ bẹ́ẹ̀ mẹ́tàlá ní gbogbo wa jẹ́ bẹ́ẹ̀ yàrá táwa yìí kò jù dá mẹ́rin yàrá kan ṣoṣo àyè kò sí láti jókòó ṣe láṣálẹ̀ kọ́ta dúró ṣánṣán àyè kékeré tó yọ sílẹ̀ la fi ń ṣùtà ń tọ̀
bọ́kẹ́ẹ̀tì táṣù táǹtọ̀ sí níbẹ̀ ọ̀rẹ́ ó ti fọ́ tán gbogbo ẹ̀gbin inú ẹ̀ ló dàgbàrà bó ṣe fọ́nká síbẹ̀ o ìyá ìgalaga jù ẹ̀yìn ara mi àdánwò yìí peléke lórúkọ Jésù àkóbá àdàbà kò ní yà sílé yín o ìdààmú tó ju yín lọ kò ní ṣẹlẹ̀ sí yín o ẹjọ́ bíṣu yín bá funfun ẹ yá tètè fọwọ́ bo ẹnu bí nǹkan yín bá sunwọ̀n ẹ tètè ṣẹnu yín ní agbẹ́jẹ́ torí ènìyàn ò ṣe finú hàn ọ wọ́n rorò ó jagbọ́n lọ o lè sọ̀rọ̀ ìlọsíwájú ẹ inú wọn ò dùn sí ọ ibi kò padà wá sọ fún wọn pé kò ṣeé ṣe má náà ń retí o wọ́n ti gbàgbé pé ẹni bínú òun rere kì í lè ṣe ohun tó dára dádì ẹni lára ènìyàn tọ́lọ́run gbéga kì í kú òlójú kan láéláé mo rò pọ́n fẹ́mi dọ́kàn ni mo fi sọ̀rọ̀ mi fún wọn o mi ò mọ̀ pé lé olóńgbò lèkúté mi ti ń wa ihò ṣàlàyé fún Jésù ọ̀rẹ́ má finú àfẹ́ ènìyàn ṣòro ọ̀rẹ́ wọn burú ju ejò wọn fẹ̀yìn lójú ẹ bó kọ̀yìn wọn rojú kókó wọn fàtà sẹ́nu kó tó fẹ́ dọ̀tí lójú ẹni bó wọṣọ wọn bínú ẹ bó rin hòhò wọn lọ ìfẹ́ ta fàdí ẹ kò kúkú ju pípa jẹ o rojọ́ fọlọ́run ọgbọ́n bàbá àtàjù ayé lọ torí òun ni olúbùkún ọba Sólómọ́nì nígbà tó dọjọ́ kẹfà kàyéfì ńlá kan tòkè wá kọmíṣánná ọlọ́pàá ló ránṣẹ́ kan tó lágbára ó pàṣẹ fọ́gá ọlọ́pàá lágọ̀tán ti tì mí mọ́lé kán kó gbogbo amrobas kán lọ ṣèdájọ́ ikú fún wọn mo wọ̀ tún mi mo wò sí mi ò rẹ́nì kankan kọjú sí mo wá rántí adẹ́ẹ̀dá tó mà ṣírí ogun tó ń lé mi mo ké pe Jésù Kristi pẹ̀lú omijé lójú mo ké pe Ọlọ́run Àgbàlá Gabriel pẹ̀lú omijé lójú bàbá gbọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì mú mi borí ogun bọ́n ṣe kó wa síta tántán fẹ́ lọ pa wá ọ̀gá ọlọ́pàá kan yọ mí sọ́tọ̀ ó pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kan lọ pa wọ́n kíákíá ó ní kan dá mi padà pọ̀rọ̀ ò tí parí lórí mi lẹ́yìn wákàtí méjì wọ́n pàṣẹ pé kán lọ mú mi wá ṣùgbọ́n DPO fẹ́ gbọ́ àlàyé kó tó di pọ́n mú mi lọ omijé mo fi sọ̀rọ̀ lọ́jọ́ ọjọ́ yẹn ṣùgbọ́n àlàyé tí wọ́n ṣe fi hàn pé wọ́n pààrọ̀ màmí ni ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ kò ní kókó kan pàtó Jésù mi bá gbẹnu DPO pàṣẹ pé kán fi mí sílẹ̀ o ọlọ́pàá tú mi sílẹ̀ wọ́n wò mí títí ó ní mo lórí lọ́wọ́. àkàsùn wájú díẹ̀. mo bẹ̀bẹ̀ bá fi mí lẹ̀ wọ́n lẹ́fà nọ́mbà mi pa lẹ́yìn ìṣẹ́jú bíi mẹ́ta mo ṣẹ̀jẹ̀ lẹ́mí mo wò sí mi ò rẹ́ nìkankan kọjú sí. mo wá rántí adẹ́ẹ̀dá tó mà ṣírí ogun tó ń lé mi mo ké pe Jésù Kristi pẹ̀lú omijé lójú bàbá gbọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì mú mi borí ogun ó ṣeun ó ṣeun bá ṣe kó wa síta tán lọ̀gá ọlọ́pàá yọ mí sọ́tọ̀ ó pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ à ń lọ pa wọ́n kíákíá ó ní kan dá mi padà pọ̀rọ̀ tí parí lórí mi lẹ́yìn wákàtí méjì wọ́n pàṣẹ pé kán lọ mú mi wá ṣùgbọ́n DPO fẹ́ gbọ́ àlàyé kó tó di pọ́n mú mi lọ omijé mo fi sọ̀rọ̀ lọ́jọ́ ọjọ́ yẹn ṣùgbọ́n àlàyé tí wọ́n ṣe fi hàn pé wọ́n pààrọ̀ màmí ni ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ kò ní kókó kan pàtó Jésù mi bá gbẹnu DPO pàṣẹ pé kán fi mí sílẹ̀ o ọlọ́pàá tú mi sílẹ̀ tán wò mí títí ó ní mo lórí lọ́wọ́ ṣùgbọ́n kàkà kó mi jẹ́ mi lọlẹ̀ ṣe ló tún yà sí lójú mi ni mo fi máa báyọ̀ tó mọ níwọ̀n ló ń fa ẹ̀rín báyọ̀ bá bọ́lá pọ̀ jù omijé ayọ̀ lójú ẹni abiyamọ bu ọ̀rọ̀ òrìṣà bí ìyá ẹni kò sí láyé kàkà kan kọrin ayọ̀ ẹkún nìyá fi so mọ́ mi ojú táwọn eléyìí ní òṣìkà tí wọ́n dẹ pàkúté olórí wọn bá bínú gbọ́kadà ọdún lọ forí sọ̀gì jáde ẹ wo ṣẹ́ alágbàwí ọba dákẹ́dájọ́ ó kó mi yọnú ogun Fáráò ó tún fòkun gbé wọn lọ dádì mi ó ṣeun ó ṣeun nígbà tó dọjọ́ kejì olùgbàlà ti mú mi délé ìkànnú àwọn tenant tó ń gbélé yẹn wá kí mi ó ṣàlàyé fún mi nípa bá ṣe di tẹ̀mọ́ mi olóhùn àgbà tán lọ kóra wọn jọ tán sọ pé òun gangan ni kẹjẹ ká kó bá ó ti sọ̀rọ̀ jù ó tún ṣe gbéraga torí pé ó ń kó àwọn ọmọ wa ló fi ń gapá ọ̀sẹ̀ tí a lò tán ló fi wá pariwo fowó lẹ́sìn olónígbèsè ni wá onígbà ò bá tètè san tóun bá fi bínú fún wa lépe ó lépe òun yóò jà
àná yìí làjẹ́ kéde ní ìlú pọ̀mọ́ta ló sọ pàjẹ́ kọ́ ló pọ̀ máa ń jẹ tó bá ṣe àpèwà káfọ́ onímọ̀ràn alóhùn fẹ́ kọrin òun tó fẹ́ lọ sùn kóun tó lè kọ̀tàn fáwọn oní tíátà kátó òun sọ̀nà kóun ní connection ìgbà míì á sọ̀rọ̀ adult education kóun lè kọ́ wọn ní kíkọ́ ní kíkà ìgbà yẹn ló máa gògà alóhùn lẹ́ṣọ́rà kó yọ̀ wá torí páwọn lè kọ́ gò lájọ dẹ́pà kúté kó mú kó fẹ́ mú ká yunifásitì. Àbọ̀ mi rèé o ló mú mi ṣe kìlọ̀ wípé tàbá lóhun rere lọ́kàn láti ṣe káyé máa sọ̀rọ̀ fáráyé torí ayé lè o ọ̀rẹ́ mi ayé lè o dádì mi wọ́n lè po yẹ̀pẹ̀ mógì ẹni so ọ̀rẹ́ bánú sọ má bèèrè. Oya mọ̀ ń bọ̀ oya let's go. Àbọ̀ mi rèé o ló mú mi ṣe kìlọ̀ wípé tàbá lóhun rere lọ́kàn láti ṣe káyé máa sọ̀rọ̀ fáráyé torí ayé lè o ọ̀rẹ́ mi wọ́n lè po yẹ̀pẹ̀ mógì ẹni so ọ̀rẹ́ bánú sọ má bènìyàn sọ rárá tó bá lè jùwé fólúwa àfinimọ̀nà ní bàbá ọ̀rẹ́ bánú sọ má bènìyàn sọ rárá tó bá lè jùwé fólúwa àfinimọ̀nà ní bàbá má bènìyàn sọ rárá. Oya Daddy. Yes sir. Mi máa sọ fún yín apá kejì orin ti jáde o ó sì wà lórí fóònù yìí tójú mi tún rí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn lẹ́yìn tán parọ́ mọ́ mi tán. ẹ jẹ́ bẹ̀rẹ̀ látòrí pé ṣé wọn bá yín promote orin ní bó ló ṣe jẹ́ torí ńgbà tí Bánúsọ jáde àwa gbọ́ kí ló ṣẹlẹ̀ torí ńgbà ẹ dé ní Wednesday wọ́n lọ́kadà lẹ́gbẹ́ wá. bẹ́ẹ̀ ni sà nígbà tí orin jáde Daddy iṣẹ́ ọ̀kadà náà ni mò ń ṣiṣẹ́. nígbà tó orin jáde iṣẹ́ ọ̀kadà lẹ́ ń ṣe. mo wá ń tà fáwọn èrò tí n bá gbé lórí ọ̀kadà nígbà yẹn nílùú Èkó lọ́jọ́ kan ni mo wá gbọ́ kọ̀ọ̀kan lójijì mo kàn gba kọ̀ọ̀kan ni mo lọ mínísítà ṣọ́ọ̀ṣì kan màá sọ testimony yẹn later lẹ́nìkan bá pè mí ẹjọ́ ta nìyẹn o lóhun tó yìn Tinubu mi nígbàgbé bọ̀dá yẹn láíláí wọ́n láwọn ti gbọ́ orin yẹn pé àwọn sì ń láìkẹ́ pé àwọn wish láti ràn mí lọ́wọ́ bọ̀dá yẹn náà gbé orin yẹn lọ sí rédíò tó bẹ̀rẹ̀ sí ní promote ẹ̀ kó tó di pé mo rí mákẹ́tà ńlá kan tí ó gbé orin yẹn jáde ṣùgbọ́n nígbà tí orin yẹn wá ẹni mákẹ́tà ńlá kan bẹ́ẹ̀ ni sà lórúkọ mákẹ́tà yẹn Galaxy Music. ok àwọn àbáyé mákẹ́tà ayé gbà á gbogbo ẹ lọ àmọ́ láàrin kan nígbà tó di pé mi ì rí ẹ̀tọ́ mi lórí kásẹ̀tì tó ń lọ yẹn tó di pé tí mo expect kan fún mi tí wọ́n fún mi inú mi ò wá dùn tààrà kò pẹ́ náà ó wá bí àwọn náà nínú wọ́n wá sọ fún mi pé àwọn nǹkan tí mo ṣe pé wọ́n ṣáà give us ó ṣáà di àríyànjiyàn láàrin àwọn méjèèjì wọ́n bá sọ pé àwọn ò ní promote mi mọ́ mo bẹ̀ wọ́n èèyàn lóhùn ní promote yín mọ́ bẹ́ẹ̀ ni mo bẹ̀ gbogbo àwọn ènìyàn kan bá mi bẹ̀ wọ́n mo ní mi sọ wọ́n ní àwọn ò lè promote mi mọ́ láíláí pé kò sí ẹ̀bẹ̀ tí mo lè bẹ̀ ìyàwó mi wà ní fasting and prayer this is my wife. ìyàwó yín nìyí mọ́mí ẹ pẹ̀lẹ́ mà sálàáfíà ni nígbà tí mo gbọ́ mọ́mí wọ́n lè sọpírẹ́sàn mà. ìgbà mẹ́rin ló sọpírẹ́sàn. mi ò gbọ́ bẹ́ẹ̀ni ẹ̀mẹ́lò lè sọpírẹ́sàn. ẹ̀mẹ́rin bẹ́ẹ̀ni. mọ́mí kí o sí kí ló dé ṣé lórí oyún náà bí. lórí oyún ni gbogbo ọmọ tó bí fún mi mẹ́rin ẹ̀mẹ́rin ni operation. àwọn ọmọ tó bí fún yín mẹ́rin. bẹ́ẹ̀ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin dà. ó yẹ ẹ máa bọ̀ ìkan ti lọ nù wọn kù mí. níbo ló lọ. ó ti padà sọ́dọ̀ Olódùmarè. ẹ máa bọ̀. ẹ wá mẹ́rin lẹ́bí ẹyọ kan ti padà. bẹ́ẹ̀ni. wọ́n ọmọ gidi àwọn ọmọ alálùbáríkà. this is Juliet. Juliet lele. Juliet re àti Julie. Antonia lele. Antonia how are you? ilé nǹkan. Israel ẹ̀yin ó yàn ẹ̀ yanjú. Àmín Jésù. ẹ rí àánú gbà. Àmín Jésù. ẹ̀yin ní ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí ìrìn àjò evangelist Bánúsọ. wọ́n níyàwó wọn suppression nígbà mẹ́rin. ẹ̀yin obìnrin ẹ mọ̀ kú iṣẹ́ o ẹ mọ̀ kú ọ̀rọ̀ lórí ọmọ o gbogbo obìnrin tí wọ́n diwọ́ disẹ̀ sínú ẹ ó bí láyọ̀ ẹ ó sọ̀ láyọ̀ mọ̀mọ́ mo gbàdúrà fún yín ẹ ní rí ìdààmú ẹ ó rí àánú tí ẹ wọlé látòní lọ méjì òjò ń pa kán gbé lọbẹ̀ kán lọ lò ó straight away yẹn tóbi òjò ń pa sìmẹ́ntì méjì yẹn now akàtú yàbàrà síbẹ̀ yẹn ni o àwọn ọmọ wọn rèé alálùbáríkà mẹ́rin ni wọ́n bí wọ́n lẹ́yọ̀ kan ti padà ẹwà ọmọ mẹ́ta tó kù yìí wọ́n á jẹ́ èèyàn in the name of Jesus. ìgbà wáyé wọn ṣé wọn àbáyé máka ẹ wá ní wọn ní. wọn náà ni mo fẹ́ sọ jáde nígbà tó wá di pé òkìkí ń lọ nígboro tí mi rí ẹ̀tọ́ mi lórí orin yẹn wá dìjà àwọn mi ìbá mákẹ́tà mi jà o wọ́n kàn sọ pé èmi ń pariwo bíi pé kẹ́ ẹ pè mí sí pé Bánúsọ àárí ẹ̀ òun fẹsẹ̀ rìn orin yẹn sì ń lọ káàkiri ṣé mákẹ́tà ò fún ẹ lówó ni mo lè sọ pé ìgbà oṣù mẹ́ta náà ní kó wọn fún mi lówó ṣùgbọ́n oṣù mẹ́ta alákọ̀ọ́kọ́ ló tún fún mi lówó títí ọdún yẹn ṣe jálẹ̀ wọn ò fún mi lówó míì mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní oṣù mẹ́ta but the first
the first quarter náà ti fún mi lówó ẹ̀ kan àròwó tán fún mi is 425,000 nígbà yẹn but títí di end of that year wọ́n fún mi ní 1 naira so ìgbà tó wá di pé àwọn èèyàn ń pariwo sí wọn létí bí wọ́n pè wọ́n lọ́ bá sọ pé èmi ń pariwo àwọn kiri pé àwọn ò ní promote kásẹ̀tì mi mọ́ nígbà táwọn promote orin sì ń bẹ níkùn mi mo ní oríṣiríṣi orin kalẹ̀ no promoter mo wá lọ bá àwọn promoter yòókù lẹ́yìn tí mo ti bẹ̀ wọ́n pé wọ́n tán ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ma ìyàwó mi lọ bẹ̀ wọ́n sunkún mẹ́ wọ́n ní àwọn ò ní promote mi mọ́ láíláí pé kò sí kíkan kò sí so láti gbà yẹn lógún ti wá dìde. mo wá nígbà tó wá di pé ìyàwó mi ṣiṣẹ́ pẹ̀lú Skybank she's a chartered economist and as an accountant she has a BLC and also an HND holder. Wow. And she's sitting down with me right now. Wow. Wọ́n sì dúró tì ní gbogbo àkókò yìí salary ẹ̀ la fi ń jẹun kò fi ìṣẹ́jú kan báyìí kò fi mí sílẹ̀ ẹ bá mi dúpẹ́ lọ wife mi. ìyàwó yín ní ń bọ́ gbogbo ilé nígbà tí ogun yẹn dìde. tó dìde ìyàwó mi ló ń bọ́ mi tó ń bọ́ àwọn ọmọ nígbà tó wáyá tó di pé iṣẹ́ wa bọ́ lọ́wọ́ ìyàwó wọ́n retrench wọn ní Skybank nígbà yẹn wọ́n retrench wọn kò wá síṣẹ́ lọ́wọ́ ìyàwó kò síṣẹ́ lọ́wọ́ mi mo sì ti lórúkọ káàkiri almost the 36 states in Nigeria àwa relocate láti Èkó wá sí Ìbàdàn kí wá ní kí n ṣe àwọn ọmọ mi ti ń dàgbà kò síṣẹ́ lọ́wọ́ mi kò síṣẹ́ lọ́wọ́ ìyàwó mo wá lọ gba ọ̀kadà. ẹ wá lọ gba ọ̀kadà again aya purchase ọ̀kadà mo bá gba ọ̀kadà yẹn wọ́n gbé fún mi ní 480,000 mo bá sanwó yẹn ní 10,000 lọ́sọ̀ọ̀sẹ̀ mo wá ń wọ aṣọ àkísà mo wá ń fa fìlà borí báyìí màá gbé gbòsójú torí àwọn tán mọ̀ mí wọ́n sọ pé bánú sọkọ́ lélẹ̀ nígbà tójú wá ń tì mí ló fẹ́ fi fìlà yẹn bojú so bí mo ṣe wá ṣiṣẹ́ ọ̀kadà yẹn nígbà tó yá mo san owó ọ̀kadà yẹn tán mo wá owó kún mo wá ra ọ̀kadà ti tèmi ọ̀kadà tèmi tí mo ra yẹn ńlá fi ń jẹun bọ̀ tí n bá ti fi ṣe báyìí kò kì í ṣẹ́kù mo ti wá kò sí nǹkan. mo ń bọ̀ omijé ojú mi náà ń pè yìí àǹtí Bùnmi lady evangelist omijé ojú mi sórí ètò lẹ́wà. hello sórí ètò lẹ́wà. àǹtí Bùnmi àǹtí Bùnmi God bless you ma ẹ kú ọjọ́ mẹ́ta o mo ti miss yín gan a lot. Amen. àǹtí Bùnmi wọ́n dúró tì mí gan o àǹtí Bùnmi dúró tì mí gan dádì o gbogbo àkókò tó fi lé yẹn tí gálàsì fi lé mi dànù àǹtí Bùnmi máa pè mí wọ́n máa advice mi wọ́n ní bánú sọ ní sùúrù ìwọ ṣáà máa gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ gbà nígbà tí àǹtí omijé ojú mi tán rí mi wọ́n máa fún mi lówó mọ́tò kí n fi wọ́n mọ́tò padà. ẹgbọ́n omijé ojú mi wọ́n lè máa ń fáwọn lówó ńgbà yẹn. bẹ́ẹ̀ni transport fare dáadáa God bless you ma wọ́n máa bá mi káàkiri. wọ́n láwọn ti ń wá yín ẹ ti rí wọn lónìí. God bless you ma God bless you ma. Thank you so much ma. ó ti bẹ̀rẹ̀ báyìí. Thank you so much ma. Yes ma mo ń bọ̀. Àmín 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 àmín. Yes ma. Amen. Yes ma. Thank you ma. mo ń bọ̀. ẹ méjà fọ̀rọ̀ gùn ẹ wo rírí tèmi rí bánú sọ ní Wednesday ká má parọ́ ìyà ń jẹ ọ̀tá wọn nìyà ń jẹ kì í ṣàwọn. nígbà wọn bọ̀ tó tó wọn Wednesday wọ́n ní àwọn yáwó ọ̀kadà ẹni 700 naira kan ló kù lọ́wọ́ yẹn kí lè tẹ̀ sọ náà. mo ní 450 naira lápò ọ̀kadà tí mo ní náà ni mò ń gbé bọ̀ lójú ọ̀nà nígbà tí mo wo program yẹn. ọ̀kadà tí wọ́n takú. ọ̀kadà takú wọn ni wọ́n jẹ́ ká kọjá mo wá yá owó mọ́tò owó ọ̀kadà ni mo yá débí báyìí mo fún ọlọ́kadà yẹn lówó mo wá bẹ́ẹ̀ ni. odidi ìbánu sọ láyéláyé. kò sí wọn náà. ẹ̀yin wo lọ́wọ́ program wọn Wednesday ẹ̀rí pọ́ ló ń dára tó pọ̀ Ọlọ́run lu èmi láti ọkọ̀ fún 200,000 then mi ò tiẹ̀ tí ìfẹ́ mọ tán nílò agbára mi káàfé plot láàrin torí wọ́n pèdè kan lọ́jọ́ yẹn wọ́n sọ pé wọ́n ní end of September ní kílí fẹ́ ṣẹlẹ̀. landlord mi tiẹ̀ ti bá mi sọ pé òun fẹ́ ta ilé òun pé ká kó jáde. pé ká kó jáde. bẹ́ẹ̀ni so èmi àti àwọn ọmọ kí la fẹ́ ṣe a ní freezer kékeré kan ẹ já ta freezer kò ká owó ta lè fi gbalé la bá tún fà lọ bá àwọn lápò èrò la fẹ́ yá 250 ká fi gba bó ṣe jẹ́ room and parlour self contained lábá ní pé láíláí pé àwọn ò lè yá wa lówó pé because àṣẹ̀ṣẹ̀ dé ni pé wọ́n lè yá wa lówó ju 30,000 naira tábà ta freezer 25,000 plus owó yẹn 30,000 kò 55 kò ràn kankan ìrònú yẹn là ń rò tá fi wà nú chọ́ọ̀chì tá à ń gbàdúrà lọ́wọ́ tí bàbá mi Olóyèdé Abídóyè fi ní pé ká gbàdúrà fún ìrànlọ́wọ́ láti òkè wá. àánú ti dìde kí lẹ nílò bánú sọ rèé orin wọn ó gbọ́ bánú sọ ó tí ì gbórin
bàánú sọ mọ́bìnìyàn sọ rárá tó bá lè jù wí f'Olúwa àfinimọ̀nà ní bàbá. Ta ni kí a pè ọ̀rẹ́ o. Ta ni kí a sìn o. Ta ni kí a gbẹ́kẹ̀lé o. Ta ni kí a sìn o. Òrìṣà kúnlẹ̀bọ̀ kò tún sí lẹ́yìn Elédùmarè. Jésù la tóbi jù ọba tí kì í ṣàṣetì. Bó ṣe lè rí àmúṣẹ bó kankun àṣì fún ọ. Má ṣe gbẹ́kẹ̀lé ṣu tó jẹ́ alárékérekè. Bó ṣoore fún ọ ó fi dẹ́ pàkúté fún ẹni. Bó bo omi fún ni a fi béèrè ẹ̀jẹ̀ lọ́la. Bó yọpin lójú ẹni a fi gbójú méjèèjì lọ. Faramọ́ lọ́rùn o kí bàbá fayé ẹ dára torí òun ni alára tó ju gbogbo alára. Ẹ máa pè wọlé 07054 900 751 kí la fẹ́ ṣẹlẹ̀ mi tẹ̀ ṣe rí wọn ní Wednesday tán lọ́kadà náà gbé wá èmi fẹ́ ní à ká gbé wọn síta pé a ra mọ́tò fún wọn o nígbà wọn náà fẹ́ lé àwọn kú òlé mu ní wọn fẹ́ lé yín kú òlé kẹ̀ ẹ wá sọ kíní kan lọ́jọ́ Wednesday ẹ lẹ́ nílò kí lẹ́ nílò náà. Mo nílò studio láti lè gbéṣẹ́ ìránṣẹ́ mi síwájú. Studio láti lè gbéṣẹ́ ìránṣẹ́ now èèyàn ló ká ní ẹ̀ ńlẹ̀ Ọlọ́run fẹ́ tẹ́rọ̀gì báyìí mi ò rò pé ẹ mọ iye èèyàn tí ń wò yín báyìí lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí èèyàn 6,000 ló jókòó tí ń wò yín àwọn náà jókòó èèyàn 6,000 wọ́n jókòó pé ṣé bá ní sọ̀rọ̀ ajẹ́pọ̀ àwọn èèyàn mọ̀ yín ẹ dárúkọ yín báwọn èèyàn orúkọ yín tẹ̀ ń jẹ́. orúkọ mi ni Akínpòtù Ọmọnìyí aka Bánúsọ má bènìyàn sọ. Bánúsọ má bènìyàn sọ. Bánúsọ má bènìyàn sọ. Pẹ̀lú ohun tójú ní ti láyé bó wà ní skul àwọn ọmọ yìí gbogbo àwọn ọmọ yìí kódà kórì dìde bó gbogbo pẹ̀lú ohun tójú ní ti rí bò ní skul wọn. Ọ̀kadà ni mo fi ń rán wọn ní skul. Mẹ́gbọ́ táàmù yìí kílẹ̀ fi rán wọn. Iṣẹ́ ọ̀kadà ni mo ń ṣe tá a fi ń jẹun ibẹ̀ ni mo ti rí tọ́rọ́kọ́bọ̀ fún àwọn proprietor àti proprietress san. Bọ̀dá ìdẹ lẹ́bùn wọn dẹ̀ lógo òní ní ìyá wọn tán sẹ́yìn òní ló tán. Kódà nínú táàmù yìí gan ṣàṣà ọjọ́ ni wọ́n lọ sí skul nínú táàmù yìí but I thank God for his grace. Nínú táàmù yìí ṣàṣà lọ́jọ́ tán lọ sí skul. Nígbà tí mi rówó skul san. Nígbà tí wọn rówó skul san ẹgbẹ́ èèyàn mọ wọ́n ní tẹ̀tẹ̀lẹ́ ń lọ skul. Is it true? Yes. Talk, speak, let me hear you. Wọ́n ní ẹ sọ̀rọ̀. Yes. Yes. Oh. Which could you attend? Ẹ máa wọ kámẹ́rì. Ẹ sọ̀rọ̀ sókè. Nice talk. Vision Academy. Nice talk Vision Academy. Lovers all over the world. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní pè wọlé 07054 900 751. Sórí ètò lẹ́wà. Ẹnìkan tẹ̀ fún yín 10,000 náà. Ẹnìkan tẹ̀ fún yín 25,000. Ó yá. Yes sir. Sórí ètò lẹ́wà sir. Yes sir. Bẹ́ẹ̀ ni orí ètò ni. Yes sir. Ẹgbẹ́ lọ school fees àwọn ọmọ yẹn. Hello. Sir. Ẹ sọ school fees. God bless you 25,000 ẹ máa rà àánú gbà. Ó yá dá mi lóhùn. Èmi Ọlọ́run ti lò mí láti fún wọn nílẹ̀. 3 bedroom flat. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ̀ ní mẹ́ ìlú lówó fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta 100,000. Wọ́n 100,000 lówó school àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹnìkan ló máa gbówó school wọn. Ó ti tọ́ yá. Ó yá ẹ máa bá ń wò. God bless you dádì ẹ rà àánú gbà. Ó jẹ́ lò ó 60,000 naira sórí ètò lẹ́wà 20,000 kan ti wọlé ó jẹ́ 80,000. Hello. Olúwa ṣeun dádì wa ẹ káalẹ́ sà ẹ káàsán ẹ káalẹ́. Yes sir. 50,000. Ẹ ra àánú gbà dádì wa. 130,000. Ó jẹ́ lò ó 130,000. ẹ wo Bánúsọ ẹ kàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yẹ kàn máa dúpẹ́ pé Ọlọ́run mọ́mì ẹ sọ tójú yín ti rí níṣẹ́jú kan ẹ sọ tójú yín ti rí. Ó lágbára tójú mi rí nígbà tí Ògùn yẹn jáde tí iṣẹ́ yẹn ń lọ owó tán rí lórí iṣẹ́ yẹn tí mákẹ́tà fún wọn owó yẹn kò wọ 1 million lórí bí Bánúsọ ṣe lọ owó yẹn ò wọ 1 million rárá. So ìgbà tí mo di bí lè mọ ẹgbẹ́ mákẹ́tà nípò òun lè gbé wọn mọ́ mo lọ bá lọ́fíìsì mo kúnlẹ̀ mo bẹ̀ pé kó jọ ó lòun ò lè ṣe mọ́ so ìyẹn lọ bẹ́ẹ̀ so mo iṣẹ́ pẹ̀lú Skybank nígbà yẹn so salary mi òun la fi ń jẹun so ìgbà tó di February 2018 bó ṣe retrench wa nìyẹn pé ká máa lọ owó tán dẹ̀ fún wa gbà sí ìdẹ́ pé it's a contract job
so ẹni tó wá gbaṣẹ́ contract ló náà máa fún owó tán fún mi gbà yẹn 399 ná fún mi gbà yẹn so mo ṣàfiṣe dá ṣe okòwò díẹ̀ bẹ́ẹ̀ kò ràn kankan sí ìtẹ́kọ̀ọ́kọ́ mi ò ṣiṣẹ́ gbogbo ẹran ni so mo ṣe kúrò ní ẹ mo lọ sí Ọ̀ṣun state nígbà yẹn lọ́dọ̀ bàbá mi ẹ̀dá. Oya 10,000 naira 150,000. mọ́mì mò ń bọ̀ ẹ wo ohun tí ojú èèyàn ti rí láyé ẹnu ò lè sọ tán lórí ọ̀rọ̀ Bánúsọ ibi èèyàn máa sọ pé ìdáyẹ àdáyẹ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Bánúsọ ibi la máa jókòó sí èlò 160,000. èlò ló pé 160,000. tán bá ti ń fún yín bẹ́ẹ̀ ẹ̀yin ó kàn mọ́ kí wọ́n pé so ẹ nífẹ̀ẹ́ mi tó báyìí ẹ ṣé o ẹ kàn máa kí wọn. ẹ ṣeun dáàdi mo dúpẹ́ o dáàdi àti mọ́mì. gbogbo àwọn èèyàn lẹ́wọ̀n dúpẹ́ fún o gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wò mí àtẹ̀yìn tí ẹ fẹ́ ṣe mí láàánú àtẹ̀yìn tí Ọlọ́run fi sí lọ́wọ́ àtẹ̀yìn tí ẹ ń ronú bí ẹ ṣe máa gẹ̀tẹ̀ lórúkọ Jésù Ọlọ́run á pèsè fún yín ibi tí ẹ ti ń mówó lórúkọ Jésù àgbà náà ò ní wọ bẹ̀rù ẹ ò ní fòkú ọmọ ẹ ò ní fi ṣayé ẹ ní rógun bànújẹ́ o ìbùkún Ọlọ́run á wọnú ayé yín o God bless you sir, God bless you ma. Bánúsọ rèé Evangelist Akínkùòtí Ọmọnìyí ìrànlọ́wọ́ ńlá láti ọ̀dọ̀ Ọlọ́run yóò jáde wá fún wọn mi mọ tí ó ṣẹlẹ̀ mo sáàmù páànù ó dìde 20,000 kan ti wọlé ń bí ó jẹ́ 180,000 ẹ jáwọ́ ohun tí ó ṣẹlẹ̀ láàrin 30 minutes ògo ni fún Jésù lókè ọ̀run 10,000 kan ti wọlé ń bí o ó yẹ ẹ mọ bá ń píkọ 07054900751 07054900751 Bánúsọ lónìí wíkẹ̀ndì kò sí tá a bẹ́ẹ̀ ṣe sí bẹ́ẹ̀ ni ó sì rí 07054900751 07054900751 ìwọ kan pè wọlé ó lè bá wọn sọ̀rọ̀ wọ́n sọ lẹ́kọ̀ọ́ wọn ní ẹkún gbọ̀n àwọn bẹ́ẹ̀ ni téèyàn bá ro tó ti là kọjá sẹ́yìn téèyàn bá ro ìlà kọjá rẹ̀ téèyàn bá ro ohun tí ojú èèyàn ti rí èèyàn ó sunkún o bẹ́ẹ̀ ògo ni fún Ọlọ́run. Hallelujah. 50,000 naira. 240,000. ó jẹ́ lò ó. 240,000. Thank you sir. 240,000 naira. Thank you sir. Thank you ma. 200 kilo pé. 240,000. 20,000 naira ti wọlé o. ó jẹ́ lò ó. 260,000. ẹ bá ń ṣàánú Evangelist Bánúsọ Ọlọ́run ti lo foundation wọn láti sà ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ mẹ́ta wọn àgbélé mi rẹ́ǹtì mọ́. Gbélé tèmi fẹ́ nù gbélé mi rẹ́ǹtì mọ́ mi rẹ́ǹtì yẹn dópin ẹ ló sórí ètò lẹ́wà. ẹ ṣé dádì ẹ ṣé sà God bless sà. Bánúsọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ lè bá wọn sọ̀rọ̀ sà. Daddy, good afternoon, sir. Mo dúpẹ́ daddy, ẹ ṣeun, mo dúpẹ́, ẹ ṣeun, mo dúpẹ́, sir. 50,000 na sense yín. Yes, sir. Ẹ máa kọ́mẹ̀ntì. Yes, sir. Ó yá gbé sọ́dọ̀ àwọn ọmọ yẹn, ó yá ẹ̀yin ọmọ yín lè dúpẹ́. Sir. Thank you, sir. Ṣé Èkó lẹ wà ní àbí Ìbàdàn? Ìbàdàn ni mo base báyìí, sir. Okay. Yes, sir. Àwọn ọmọ yẹn school wo náà lọ? Wọ́n ti fẹ́ kúrò ní school because a fẹ́ kúrò ní environment yẹn but àbúrò the first child mi ó ṣe onílò ló parí okay kò tí parí ó ń ṣe exam JSS3 lọ́wọ́ ó fẹ́ lọ sí SS1 so a ní láti change school ẹ̀ then because a fẹ́ change environment yẹn àwọn ọmọ yẹn fẹ́ lọ sí another school entirely báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Okay. Bó ṣe jẹ́ nìyẹn dáàdì. Okay. Yes, sir. Okay. Máa rẹ́kọ̀dì yẹn. Yes, sir. Kẹsẹ̀ ló wà ní ABCD. What do you want to do about that? Dáàdì mo ti ṣe part 2 ẹ̀ so mo ṣe fẹ́ gbé jáde mo fẹ́ ṣe sí CD báyìí so mo sì fẹ́ gbé sí online gbogbo ẹ̀ track mẹ́rin ni mò ń wá ọ̀nà àti gbé jáde. Ó wà ní YouTube sir ó wà ní YouTube bẹ́ẹ̀ sir. Orúkọ tí mo fi store ẹ̀ ní YouTube is 50,000. New Star. 50,000. 310,000. Bánúsọ New Star mo fi store ẹ̀. 310,000. Bánúsọ New Star mo fi store ẹ̀ ní YouTube sir. Ó jẹ́ lò. 310,000. Thank you daddy. Yes sir. Daddy wa ẹ ṣé sir. Ẹ tún kàn sí wa lẹ́yìn ètò. Yes sir. Yes sir daddy. Yes sir. Yes sir. Yes sir. Orin wọn sì wà ń ta ó dẹ̀ ń ta. Orin wọn wà ń ta kí lè fẹ́ ṣe. Now ẹni tí wọ́n ti fẹ́ àti level gẹ́gẹ́ bí status wọn gbọ́dọ̀ rẹ́ǹtì lé mọ́.
bójá two èlò lẹ pé 330,000. bójá 2 bedroom gan ni bójá 3 bedroom kan fi lélẹ̀ wọ́n wá láwọn nílò studio ṣẹ́rí studio ẹni òjè kan túnbọ̀ mọ́ produce sí ábọ̀mù wọn náà lọ́wọ́ tá a wà yìí késẹ́ẹ̀tì ò fi bẹ́ẹ̀ tà dàbí àwọn nǹkan online YouTube Audiomack èèyàn mélòó ló ń bọ́ késẹ́ẹ̀tì mọ́ ń sìn èèyàn mélòó ló ń bọ́ késẹ́ẹ̀tì mọ́ so tọ́mbà ẹ̀tún orin ìgbéjáde àwọn èèyàn ó ṣe lọ́ńtìn rẹ̀ ẹ̀wọ̀n á ṣe é mi tí ìmọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀ kan dìde ẹ̀ dìde ẹ máa dúpẹ́ lọ́wọ́ èèyàn. mo dúpẹ́ lọ gbogbo ènìyàn ṣe o 340,000. ẹ ṣe o mo dúpẹ́ o èmi náà rí ọmọ yín bá ń sọ mo dúpẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o Ọlọ́run tó connect mi mọ́ yín Ọlọ́run tó fi àánú mi sí ojú yín lórúkọ Jésù ẹgbẹgbẹ̀rún aláàánú yóò ti sọ ọmọ yín mo dúpẹ́ ẹ ṣeun o mo dúpẹ́ ẹ ṣeun o gbogbo ẹ̀yin tí ẹ gbọ́n aṣọ ìyà lára mi lórúkọ Jésù ẹ ò ní má yà láéláé ibi tí ẹ ti mú owó àgbà náà ò ní wọbẹ̀ Ọlọ́run ó máa bless yín ní gbogbo ọ̀nà àánú Ọlọ́run kó máa dìde sí yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàánú mi àtẹ̀yin tẹ́ fẹ́ ṣe lórúkọ Jésù ìbùkún Ọlọ́run kó máa ya wọnú ayé yín lórúkọ ìrànlọ́wọ́ Ọlọ́run kó dìde sí yín mo pé ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin áńgẹ́lì Olódùmarè tó ń ṣiṣẹ́ fún Ọlọ́run nínú ìbùkún ó yá ẹ bá mi bùkún wọn lórúkọ Jésù ìbùkún Ọlọ́run ó yá kó yalù yín lórúkọ Jésù ilé yín ò ní dàrú o gbogbo ohun tó ń dùn yín lọ́kàn lórúkọ Jésù kí ẹ̀mí mi kó máa bá mi tò ó fún yín ọ̀nà kó máa là fún yín ọ̀nà kì í dí mọ́ omi kí omi má rọ́nà lọ ọ̀nà kì í dí mọ́ afẹ́fẹ́ kó má rọ́nà lọ ọ̀nà ò dí mọ́ Jésù Kristi rígbà tó wà lókè pẹ̀ yìí ọ̀nà ò ní dí mọ́ yín lórúkọ Jésù God bless everybody ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́. àárín kan nú orin ó yá àárín kan bí 1 minute ẹ tún àárín kan nú orin ẹ lè kọ́ mo bẹ̀rù rẹ̀ yá. Let me see the other side of it part 2 apá kejì ẹ̀ mo kọ mo bẹ̀rù rẹ ọba tó wà kí ayé tó wà o mo ṣèbà rẹ ọba tó sòkú dẹni iye ó fi ọ̀rọ̀ ẹnu gbélé jókòó lórí omi ó ṣoríṣi àràmàdà iṣẹ́ lójú ọ̀run omi bẹ nísàlẹ̀ omi mà tún bẹ lókè. mo ń bọ̀ omi bọ̀ lókè lóòótọ́ ara ẹ̀ náà ní rọ yìí owó wọn ti pé 365,000. lẹ́nu sin 365,000 20,000 kan ti wọlé bí o 385,000. ó jẹ́ 385,000 ẹ bá ń pàdé ọ fún Jésù ẹ rí àánú gbà ó yá omi ń bẹ nísàlẹ̀ omi mà tún bẹ lókè o òfurufú bẹ̀rẹ̀ láyé títí dóde ọ̀run ẹ̀dá kó lè kàràwọ̀ tó yọ ní ojú ọ̀run ìmálẹ̀ wá òkùnkùn wa ó dẹ̀ bá mi kọ́ ìmálẹ̀ jíde kó jẹ́ kájọ kọ́ náà ẹ bá mi súnmọ́ ìdí ẹjọ́ àjọṣe náà ni sálárì ẹ̀ náà ni mo fi ṣe ìyàwó dáadáa ni ìyàwó mi. sálárì ìyàwó ilẹ̀ fi ṣe. bẹ́ẹ̀ ni nígbà tí mo ṣe orin lọ. ṣé ń gbọ́ mo ń bọ̀ sálárì ìyàwó ilẹ̀ fi ṣe orin. bẹ́ẹ̀ ni mo fi sílẹ̀. ṣé ń gbọ́. òun ṣiṣẹ́ ní báǹkì èmi ń wọṣọ àkísà lórí ọ̀kadà kò sì fi mí sílẹ̀. àwọn ti jẹ́ ń báǹkì. bẹ́ẹ̀ni èmi ṣọ̀kadà ẹ̀yin ṣe ọ̀kadà. bẹ́ẹ̀ni. wọn àwọn gba sálárì lẹ́yìn bá gbà á lẹ́yìn bá fi sórí. ìmọ̀lẹ̀ wá òkùnkùn wa ló sọ ọdọọjọ́ kan ṣoṣo. mo ń bọ̀ ẹ̀yin ìyàwó ẹ̀ máa support àwọn ọkọ yín o sóun gbọ́rọ̀ báyìí ó yá ó yá. ìmọ̀lẹ̀ wá òkùnkùn wa ló sọ ọdọọjọ́ kan ṣoṣo bójú ọ̀run ṣe tóbi tó kò jẹ́ ya sísàlẹ̀ ẹ̀dá kan ò mọ bí tómi òkun forí sọ kò sẹ́ni tó mọ̀nà tómi fi dé inú àgbọn bọ́mọ ènìyàn ṣe lọ́gbọ́n tó kò pé kárí bàbá afẹ́fẹ́ tó ń ṣiṣẹ́ rírí kò sẹ́ni tó lè rí ó fọjọ́ 6 péré dá ayé àti ọ̀run ó foríṣi èdè sí ẹ̀dá ayé lẹ́nu òyìnbó múra tó ṣùgbọ́n kò ṣeé ṣe kán dọ̀run o erùpẹ̀ ilẹ̀ mà ló fi ṣẹ̀dá mi lénìyàn èmi erùpẹ̀ lásán mo wá yìn ọ́ lógo olúwarùn olúwarùn olùgbàlà ó ṣe àrọ́wọ́ rẹ̀ ó ṣe ọba tó ń gbé ibi gíga olùgbàlà ó ṣe àrọ́wọ́ rẹ̀ ó ṣe mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi o olùgbàlà ó ṣe ọwọ́ rẹ̀ ó ṣe ó ṣe. ẹ jẹ́ mọ́mì nìkan kan náà ẹ gbóhùn mọ́mì ohun wọn soprano mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi o olùgbàlà ó ṣe olóńgbà pín ọ̀pù ní stúdíò ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ. ẹ gbọ́ mo lẹ́ẹ̀kì voice mọ́mì ẹ tún kọ́ kí mọ́mì gbè náà yáyá again. ọba tí ń gbé ibi gíga olùgbàlà ó ṣe àrọ́wọ́ rẹ̀ ó ṣe. dáàdi orin kan wà níbẹ̀ mo sọ pé Jésù gbọ̀nà tí èmi kò lè rò rárá ìyanu ńlá ò lọ fọ́rọ̀ mi ṣe ìrètí wọn rò ti láyé ní Jésù mo tàn mí wá mo ti mọ̀ pé wá ọ̀pẹ́ gbàyìn mi bàbá ó sọ ìbànújẹ́ ayé mi dayọ̀ ńlá èrò Sátánì ó sọ dòfo ogun tó ga jòkè. mo ń bọ̀ sórí ètò lẹ́wà yes ma
100,000. 100,000. Mami ẹ ṣé, mami ẹ ṣé, mami ẹ ṣé, mo dúpẹ́. Mami ẹ ṣé, mami ẹ ṣé, mo dúpẹ́. Tí mò ń bọ̀ tọ́lọ́mbà ti ọwọ́ wa kọ́lé fún ìdílé Bánúsọ kò kéré. Mami ẹ ṣé mà, ẹ rà àánú gbà. Mami ẹ ṣé, mo dúpẹ́. God bless you ma. Tí Ọlọ́run bá ti ọwọ́ foundation kí ni Ọlọ́run tiẹ̀ ti kọ́. Kí mo ní pé tọ́lọ́run bá kọ́ Ọlọ́run ti kọ́. Àwa ti fún wọn lẹ̀. Mo ní ẹ wá ṣèwé ṣe ti mú Sọ̀fíọ́ wá. Ẹ̀yin dárí ẹ. Ẹ mú wá kán wá kán Gbogbo kọ̀wé. ẹ̀wọ̀n yín ni ó ti wá, àwọn ò lè mú extra. Kí lẹ́nu yìí sọ hello sórí ètò lẹ́wà. Yes sir. Hello ma. 100,000. 100,000. Thank you. Thank you, mami. Thank you, ma. 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 Ẹ wò dọ̀bálẹ̀ mi o. Ẹ wò dọ̀bálẹ̀ mi o. Ẹ wò dọ̀bálẹ̀ mi o. Ṣé kí n pora nú ẹ rẹ̀? Ojú ebi ò ní pa yín láíláí. Ilẹ̀kùn àánú kó máa ṣí fún yín ní gbogbo ọ̀nà. Tí n bá jẹ́ kan nínú àwọn olórin tí kò fi òkùnkùn mọ́ṣẹ́ ìránṣẹ́, mo pe Ọlọ́run Agbala Gabriel lórúkọ Jésù. Kó ya ìbùkún tí ó pa yín lẹ́kùn ayọ̀ fún yín lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín. 635,000. Ojelo. 635,000. 10,000. 645,000. 645,000. 10,000. 655,000. 600. 55,000, sir. Olúwa máa kọ́lé fún Bánúsọ. Jésù gbọ̀nà tí èmi kò lè rò rárá. Ìyanu ńlá ò ló fọ̀rọ̀ mi ṣe. Ìrètí ń rò tí láyé mi. Gbogbo orin tí mò ń kọ inú orin ábọ̀ mi náà ló wà o. Mo ti mọ̀ pé wá ò gbọ́ pé gbà yín mi bàbá. Ó sọ ìbànújẹ́ ayé mi dayọ̀ ńlá. Èrò Sátánì ó sọ dòfo. Ogun tó ga jòkè nínú ayé mi ni bàbá ṣẹ́. Èmi adúpẹ́ o, ẹ wá bá mi yọ̀ o. Èmi adúpẹ́, Jésù mo dúpẹ́. Èmi adúpẹ́, Jésù mo dúpẹ́. Ìdè mi já, Sátánì sá. Ọ̀tá mi tún wọgbó lọ, èmi adúpẹ́. 20,000. 675,000. Ọ̀tá fẹ́ sáré, ó sì yọ̀ ṣubú. Ọ̀tá fẹ́ sáré, ó ṣubú ṣeré. Ìgbà mo fẹ́ sáré, mo gbé kẹ̀kẹ́ iná. Mo sáré gun orí wọn, mi ò tẹ̀ pinpin rárá o. Èmi adúpẹ́, Jésù mo dúpẹ́. Èmi adúpẹ́, Jésù mo dúpẹ́. Ìdè mi já, Sátánì sá. Ọ̀tá mi tún wọgbó lọ, èmi adúpẹ́. Orin ìdáríjì ẹ̀ṣẹ̀ kan wà níbẹ̀. Ẹ̀mí mi máa ṣàánú fún mi. Ẹ̀mí mi máa ṣàánú fún mi bàbá. Mo ti wá ọ wá o, ẹ̀mí mímọ́. Mo fẹ́ kí o dárí ẹ̀ṣẹ̀ jì mí. Ìdáríjì ẹ̀ṣẹ̀ ni mo tọrọ. Mo fi tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ ké sí ọ, Ọlọ́run mi. Mo bẹ̀bẹ̀ o, rántí ikú Jésù kó ṣe dáríjì o. Má ṣe gbẹ̀san, má ṣe gbẹ̀san. Omijé kún ẹ̀yìn ojú mi. Omijé kún lé irun ojú mi bàbá. Mo tún gbéra yìí lẹ̀ pé mo fẹ́ kí ẹ dáríjì mí Olúwa. Bàbá wa dáríjì mí o. Mo kọrin kan mo ní gbórí mi sókè o Ọlọ́run. Hello. Gbórí mi sókè o Ọlọ́run. Ìwọ ló bá Jóòbù ṣe tó dẹni ńlá. Tí o bá àgbà àbí ṣe tí ó. Ẹnìkan lòun ni colleague in Sky Bank 10,000 kan ti wọlé o. 685,000. Okay. 685,000. Ẹ mú bóyin wá kálẹ̀ snap number yẹn. God bless you ma. Hello. Wọ́n ní after the program kó pè ọ́. Hello ma. Yes, sir. Hello, sir. Yes ma. Hello, sir. Yes ma. Yes sir. Ẹ wò ni. Okay. Ẹjọ́ a fẹ́ bá Mr. Bánúsọ sọ̀rọ̀ ní alára àwọn èèyàn wọn tó wà lóyìn kò lè jọ a fẹ́ bá wọn sọ̀rọ̀. Yes sir. Wọ́n ń gbọ́ báyìí Mo sá. gbọ́ yín dáàdì. Okay. Èmi mo jẹ́ èmi ni ẹni tí ẹ bá ṣe jíǹkù nígbà yẹn ẹ bá mi ṣe jíǹkù méjì fún bẹ́ẹ̀dì àwọn tó ṣe bẹ́ẹ̀dì lóyìnbó. Bọ̀dá Ìtúlẹ̀ lórúkọ mi. bọ̀dá ibi tó yé love you. Mo ti miss mo sọ nọ́mbà yín nù ní ẹ má bínú. Wọ́n ràn mí lọ́wọ́ àlọ́. Wow. Mo ṣorin fún wọn. God bless you sir. Ẹ kú ọjọ́ mẹ́ta sir. Ẹ ti ránú gbà. Àdúrà yín ti gbà lórí mi bọ̀dá ibi tó mo ti miss àǹtí mo jí ń kọ́. Ọwọ́ àbẹ̀ ọwọ́ àbẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ ní kí n ṣorin birthday fọ́dún yìí kí ló dé ṣé ń bínú sí mi ni. Mi ò bínú sí inú mi dùn sí ṣe rí. God bless you sir. Mo ti sẹ́ndì ẹ̀
bàbá ti confirm ẹ̀ náà wọ́n ti send ẹ̀ mo ti send ẹ̀ ẹjọ́ ẹ̀ a máa sọ̀rọ̀ lórí ètò. ẹ ti send sí mi sir. 695,000. ẹ ti send sí mi àbí. Yeah, mo ti send it. Wọ́n dẹ̀ ti confirm ẹ̀ pé wọ́n ti confirm ẹ̀ lórí WhatsApp fún ọ̀rẹ́. Thank you sir, God bless you, brother Ibitoye, I love you so much. 695,000. God bless you sir. 5,000. 700,000. The same number ni mo lọ bẹ́ẹ̀ ni mo. I have 2 numbers but that one is the one I'm using. Ọ̀nà mo lò ọ̀nà mo. Màá fún ọ lórí ọ̀fẹ́ láti pe nọ́mbà wọn. Àwọn ní màá kọ́ fún lórí irú orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ torí olórin ni wọ́n. Màá fún ọ lórí ọ̀fẹ́. Tá bá ti fẹ́ parí wọ́n máa pe nọ́mbà wọn. 10,000 kan ti wọlé o. 710,000. Ẹ ní 710,000. ẹ bá wọn kọ́mẹ̀ntì 07054 900 751. Ẹ máa pè wọlé. Ilé ló kàn. Kéèké ilé ló kọ̀kan náà. Nínú ilé yẹn wọ́n yọ studio. Tọ́kàn wọn bá ti balẹ̀ nínú ilé. Nínú studio wọ́n á tún orin yẹn tún ṣe pọ̀. Wọ́n á kàn wá gbé jáde. Ṣe bẹ́ẹ̀ ní YouTube. Mo ní YouTube. Ṣé 720,000. Current. 720,000. 10,000 kan náà tún wọlé mi. 730,000. 20,000. 750,000. Ó jẹ́ lò. 750,000. 750,000 naira. Yes, sir. Bó o lẹ́sẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn báyìí. Kò tiẹ̀ yé mi mọ́ mo ti wà bóyá àlágan ni mo tiẹ̀ wà ńlá. Àlàkọ́lẹ̀ ńlá owó yín ní wọlé. A ti pè máa God bless Èmi you. ọlọ́kadà. Ẹ máa rí àánú gbà. Mo dúpẹ́ ṣeun o. Ẹ ò ní sunkún láíláí. Dáàdì àti mọ́mí ẹ ò ní sunkún láíláí. Sórí ètò lẹ́wà. Ẹ ṣé mo dúpẹ́. Yes sir. Ẹ jọ̀ọ́ mo wá síbẹ̀ yẹn níjọ́ Sunday mo dẹ̀ fún Daddy Gold mẹ́ta kẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Àti dáàdì àti Bánú sọ ń dúpẹ́ o. Ẹ ṣé mo Wọ́n ní àṣẹ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Wọ́n ń gbé Ọlọ́run ga. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó jẹ́ lò. 750,000. 750,000 naira. Ọlọ́run mà ṣe o. Ó yá ẹ bá wo kọ́mẹ́ǹtì. Ọlọ́run ṣé mo dúpẹ́. Àwọn èèyàn ti ń pè wọlé. Hello ma. Màámi ẹ káàsán mà. Jésù ṣiṣẹ́ orí ètò lẹ́wà màámi. Yes ma. Jésù ṣe. Àmín. 100,000. Thank you, mommy. Thank you, mommy. Mommy, I will me. Thank you, mommy. Mommy, thank you, ma. Thank you, mommy. Mommy, ṣe àti rí mi. Ẹ ṣé o, ẹ má máa ìpè mi. Thank you, mommy. Mommy, thank you. Mommy, thank you. Mo máa kàn fún òun fún bẹ́ẹ̀dẹ̀ yín, mommy, ẹ má wọ̀. Thank you, mommy. Ẹni tó fún yín lówó ni. Mommy is beautiful. Ẹni tó fún yín lówó ni. Thank you, mommy. Ẹni tó fún yín lówó Thank ni. you, mommy. God bless you, ma. Ọlọ́run á túbọ̀ establish yín. Amen. Thank you, mommy. Ẹ ṣé màámi. Thank you ma. Ẹ ṣé ma. Thank you, mommy. 850,000. Ma. You are a wonderful woman. You are a virtuous woman. Thank you, ma. Supporting your husband. I call her my mommy. Ẹlẹ́ni ò ní gbàgbé. Amen. Amen. Ẹ ṣé ma. Thank you, mommy. Orí mi ti ń wú. God bless you ma. We love you. Ẹ ṣé ma. Thank you ma. Thank you, mommy. Ó jẹ́ lò. 850,000. 10,000 kan ti wọlé o. 860,000. Bí kò mọ̀mọ́ yẹn ti wọlé mo ti mọ̀ pé kó àwọn alágbára rẹ̀ 10,000. 870,000. 800,000. Mi ìjọra 10,000 kan ti wọlé o. 880,000. 880,000. Ògo ni fún Kristi. Hallelujah. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó yá ẹ máa dúpẹ́. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó ní nǹkan oníṣẹ́ mi wọn. Ó dà. Àmọ́rẹ́. Ọlọ́run mà ṣeun o. Olúwa ṣeun o. Olúwa ṣeun o. Àgbé ọ̀gá bàbá. Olúwa ṣe. Ẹ ṣé o. Olúwa ṣeun o. Ó ṣé o. Olúwa ṣeun o. Ó ṣé o. Àgbé ọ̀gá bàbá. Olúwa ṣe. Àgbé ọ̀gá bàbá. Olúwa ṣe. Owó wọn jẹ́ lò. 880,000.
20,000 kan ti wọlé o. 900,000. Ó jẹ́ 900,000. Olúwarun olùgbàlà ó ṣe àrọ́wọ́ rẹ̀ ó ṣeun. Ọba tí ń gbé ibi gíga olùgbàlà ó ṣe àrọ́wọ́ rẹ̀ ó ṣeun. Mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi o olùgbàlà ó ṣe àrọ́wọ́ rẹ̀ ó ṣeun. Mo ń bọ̀ ìgbà wo náà ní ká kókó òǹlé yẹn? September, at the ending of September, next month. Ending of September. Yes. A dẹ̀ wà ní July báyìí. Bẹ́ẹ̀ni sir. Wọ́n ní ká kókó nígbà wo? Ending of September. Máa gbọ́ wọ́n ní ká kókó ní ending of September. Bẹ́ẹ̀ni. A dẹ̀ wà ní July báyìí. July ti fẹ́ parí. Kí ni déètì òní? Ẹ dá mi lóhùn. Èní 28. Wọ́n sì ní ká kókó ní end of September. That's 2 months. 2 months péré. 2 months ti pọ̀ jù. Kí wọ́n fi 2 months ṣe? Ọ̀sẹ̀ 2 months ti pọ̀ jù náà kí ló dé láyé ọlọ́mọdé ní rí dààmú ọ̀sẹ̀ ní rí dààmú. Kó tó di déètì yẹn ẹ̀rí ẹ̀ kàn sọ pé dáàdì àwa ti lọ wọ́n ní àkótí ìdọ́jọ́ta ní ẹ̀kú ẹ̀ ní àkàtì fẹ́ kú náà ni láti ibẹ̀ you are going to your own house. Ọlọ́run ti lọ 100,000 mi tuntun wọlé. Ẹ ṣé ọmọ dúpẹ́ o. Ẹ ṣé ọmọ dúpẹ́ o. Ó jẹ́ lò ó 1 billion naira. Ó jẹ́ 1 million. Ó jẹ́ 1 million. Ìwọ ò lè kúnlẹ̀ àbí? Ó jẹ́ 1 million. Ó jẹ́ 1 million. Ó jẹ́ 1 million. Ó jẹ́ 1 million. 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 Thank you everybody. Ẹ ṣé ọmọ dúpẹ́. Ẹ ṣé ọmọ dúpẹ́. Ẹ ṣé ọmọ dúpẹ́. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Daddy Agbala Gabriel. Jésù ló mà lógo. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o. Jésù ló lọ pẹ́. Mi ò ní yabara. Mo ń bọ̀. Hello sir. Yes sir. Sórí ètò lẹ́wà dádì. Orí ètò ni mo wà o. Yes sir. Láti send message yìí ti fẹ́ get back sí. Ẹ má bínú sí mi, mo busy ẹ jọ̀ọ́. Sórí ètò lẹ́wà báyìí. Mo fẹ́ support àwọn family yẹn pẹ̀lú 50,000 naira. Thank you Daddy mo dúpẹ́. Thank you Daddy mo dúpẹ́. Thank you. Ẹ fẹ́ wọn skiri wa náà 50,000. Ó jẹ́ 1,50,000. Yes, sir. Ó jẹ́ 1,050,000. Yes, sir. Kí n tó kú òǹbí mi ní sọye tí wà lẹ́wẹ̀ẹ́ Ọlọ́run ṣàìṣe ìyanu ẹ̀. Wọ́n ní ká kú òǹlé yẹn nígbà wo September ending. Ọlọ́run kí ló lè ṣe Ọlọ́run mi. Ìwọ tí o dá ayé àtọ̀run kí ló lè ṣe? Kí ló lè ṣe o? Kí ló lè ṣe ọlọ́run mi? Kí ló lè ṣe? Adájọ́ jùlọ, ta ló jùlọ? Ọlọ́run mi, ta ló jùlọ? Hello jùlọ. Ọlọ́run mi, ta ló jùlọ? Ìwọ tí o dá ayé àtọ̀run, ta ló jùlọ? Kan ti wọlé o. 1,60,000. 5,000 kan ti wọlé. 1,65,000, sir. 5,000 kan náà ti wọlé. 1,70,000, sir. 1,70,000. Yes, sir. Jẹ́ ń dúró díẹ̀ sí i. Kílẹ̀ ọ̀la tó mọ́ ọ̀. Màá jẹ́ ẹ mọ́ táwọn èèyàn bá dá kílẹ̀ ọ̀la tó mọ́. Àárọ̀ làwọn ó bẹ̀rẹ̀ foundation. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pa mí lẹ́rìn. Àárọ̀ làwọn ó bẹ̀rẹ̀ Ẹ ò ní má foundation. bàmíjẹ́ láyé. méje sùn. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Àárọ̀ làwọn ó bẹ̀rẹ̀ foundation. Àárọ̀ làwọn. 100,000 naira. 100 bí ìdọ́kìlọ̀ mọ̀ yé. 100,000. 100,000 naira. 1,170,000. Ẹ máa rí àánú gbà o. Ẹ rí àánú gbà o. 1,170,000. Ojú ò ní tì yín o. 1,170,000. Hello ma. Yes ma, orí ètò lẹ́wà.
tí mo promise pé mo máa send 5,000 fún convention. Ẹ ṣé mà, ẹ ti wá send ẹ. God bless you. Ẹ rí àánú gbà àǹtí mi. Mo fẹ́ gbàdúrà fún gbogbo Ṣàgálà, àwọn ọmọ Nàìjíríà tó ń ṣiṣẹ́ Ṣàgálà ní Arab country ní sà. Olúwa kó di gbogbo yín mú. Àánú Ọlọ́run kó gbé yín ró. Ogun ò ní gbé yín mì. Ẹ ra àánú gbà. Jésù Olúwa wa. God bless you. 10,000 kan ti wọlé o. 1.180,000. 1.180. Yes, sir. 1.180. Yes, sir. 5,000 kan ti wọlé o. 1.185,000. Mi ò gbọ́ ẹ o. 1.185,000. 1.185. Yes, sir. Mami, camera ni kẹ́ máa bá sọ̀rọ̀. Appreciate them. Sórí ètò lẹ́wà. Ẹ káàsán dáàdì sórí ètò lẹ́wà. Láti London, ẹ̀rọ̀sà, orí live anúsọ lẹ́wà. 50,000 naira. Thank you, Daddy. Ẹ máa rí àánú gbà, ẹ ṣé sá o. 1.235,000. Ẹ ṣé sá. Ó jẹ́ lò ó. 1.235,000. 1.235,000. Ẹ̀mí mi mọ́ o ṣe o. Ẹ̀mí àwọn wòlíì. Ìwọ kúkú lágbára wa. 20,000. 1.255,000. 1.2. 55,000. 1.255,000. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Wọ́n sì lórí ètò. Ẹgbẹ́ ètò náà wà. Oya ó jẹ́ lò ó. 1.255,000. 10,000 kan wọlé. 1.265,000. 5,000 kan wọlé. 1.270,000. Hello. Hello. Wọ́n sì lórí ètò. Ó kù ìṣẹ́jú márùn-ún àbí? Ṣèbí ìṣẹ́jú márùn-ún ló kù ká fi máa lọ fẹ́lẹ̀ náà. 1.270,000. Èlò náà tún dá. Ó jẹ́ lò ó. 1.270,000. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe tí ò sí ọ̀run àánú sí nítorí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe wọn ò ní àánú àdìde lọ fọkàn ẹ balẹ̀ ìwọ náà ò ní pẹ́ máa dá 1 million nísìn. Ó jẹ́ lò ó. 1.270,000. 1.270 ó bá ti rìn díẹ̀ sí akọ close ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ wá wo ohun táwọn yóò ṣe kílẹ̀ tó mọ́. 30,000 kan ti wọlé o. 1.3 million, sir. Ẹ ṣé mo dúpẹ́ o. 1.3 million. Hey! 1.3 million. Owó yín náà ń dá o. 1.3 million. Ẹ ṣé mo Bẹ́ẹ̀ dúpẹ́. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. 1.3 million. 1.3 million. 1.3 million. Ẹ́. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. Hello ma. Sórí ètò lẹ́wà. Yes ma. God ẹ ra àánú gbà ma. God bless you ma. Ẹ rí ọwọ́ Ọlọ́run. God bless you. Ó jẹ́ lò ó. 1.3 million naira, sir. 1.3 million naira. Yes, sir. Ẹ jẹ́ ń wá 200,000 kan sí kó jẹ́ 15 ná. Ká wá wo ohun tí Ọlọ́run ó ṣe. Ẹ já wo 200 kan sí kó jẹ́ 15. Ká wá wo kí Ọlọ́run ó ṣe before kílẹ̀ tó mọ́. Ẹ máa wo ohun tí Ọlọ́run ó ṣe kílẹ̀ tó mọ́. Màá post ẹ̀ ní aago 10 lálẹ́ yìí kí n tí wọ́n ti rí. Sórí ètò lẹ́wà mú bọ̀. Sórí ètò lẹ́wà. Yes, sir. Mo ti send 51,480. 51,000 naira. Mommy, God bless you. Ẹ ṣé ma. Thank you, mommy. 1.351,000. 1.351. Ẹnìkan náà 100 ẹnìkan ó ṣe 50. Lábàá ọkọ ẹ̀ǹdẹ̀ fọ́sàn iná. Lágbára Ọlọ́run ọ̀la ní sáọ̀dẹ̀ làwọn ó bẹ̀rẹ̀ foundation. Làwọn ó bẹ̀rẹ̀ foundation. Làwọn lágbára Ọlọ́run. Làwọn ó bẹ̀rẹ̀ foundation. Wọ́n bẹ̀rẹ̀ foundation. Ilé náà máa kọ́.
ntí ẹ̀mí olúwa ṣe rí pé mi ìbéèrè àìdíà lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yìn máa ń bí léèrè pé kí ni ká ṣe ńgbà wọn ti dé tí wọ́n ti sọ tán ti ilé ẹ̀mí olúwa ti ní òun ó ti pàṣẹ wa kọ́ ilé fún wọn ẹ wo ẹni tí ayé ti rò pin wọ́n máa ń fi ọ̀kadà jẹun wọ́n ń gbọ́ ọ̀kadà odidi olórin Ògo lẹ̀ ń wò yìí wò ó ìwọ náà wà nínú ìtàn ògo wọn o kí áńgẹ́lì wọn kó lè máa san fún ọ ní gbogbo ìgbà wàá rí àánú gbà ó jẹ́ lò náà. 1.357,000 sir. 1. kí lẹ pé. 357,000. 1.357 hello sórí ètò lẹ́wà. orí ètò ni mo wà mo ṣe send 50,000. 50,000 ẹ ra àánú gbà ẹ ra àánú gbà God bless you. 1.407. ẹ ṣé mọ́mì ó jẹ́ lò. 1.407 sir. ó jẹ́ 1.407 ó jẹ́ 1.407. Yes sir. ẹnìkan máa ju 100 sí yóò pè 15 náà kákọ́ máa lọ fẹ́ nìyẹn kí n má dì sọ fún yín ẹ tí ẹ lọ gbóró àwọn èèyàn máa wò pa gan kílẹ̀ tó ṣú ọ̀run á ṣèyanu kílẹ̀ tó mọ́ ọ̀run á ṣèyanu ọlọ́run ó ṣèyanu ọlọ́run ó ṣèyanu mo gbọ́ ọlọ́run mi gbọ́ I believe in him who I serve mo dá ẹni tó pè mí mọ̀ jẹ́nì kó fún ọ London kó jẹ́ 15 sáwọn náà ń pè é mo ń bọ̀ hello ma yes mami ẹ káàsán ma yes mami orí ètò lẹ́wà. orúkọ fún mi wá sí church lánàá. ma. oh a rí pure water kan mo ṣáà ń bèrè bó ta ló gbé wá ẹ̀yin lẹ gbé wá màámi ògbé òní gbẹ̀yìn láyé màmá ìwọ́n dẹ̀ gbé 50 bag of pure water wá àánú Ọlọ́run máa dìde fún yín ẹ ò ní ṣaláì ní o Jésù Olúwa wa we love you my ṣe mọ̀. every week 50 bag of pure water every week. Mọ́mí ìyẹn máa pọ̀ gan mọ́mí anytime náà lè gbé àwọn ṣọ́ọ̀ṣì mò ń gbé ẹnu ọ̀nà màmá mi anytime ìbá àjòrú ẹ kankan lẹ̀kùn máa sí ṣọ́ọ̀ṣì á sì géètì gbogbo ẹ̀ any day mọ́mí kan máa gbé bọ̀ ẹ ṣe mọ́mí ẹ ní jábọ̀ every week okay ojoojúmọ́ ẹ̀mí mímọ́ ṣe yín lóore ẹ ṣe màmí God bless you God bless you mọ́mí orí ètò láwa ọbánúsọ wà lórí ètò ẹ ṣe mà hello ma èmi ni wà lórí ètò ẹ hello yes sir yes ma. wọ́n ti ròyìn fún mi lọ́pọ̀lọpọ̀ pé ẹ ti ṣe mí ìpa ti wà lórí ètò ni ẹ máa rí àánú gbà ojú òní tì yín àánú òní dágbére fún yín bẹ́ẹ̀ni mà bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni mà bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà yes sir àwọn lórí ètò báyìí hello sórí ètò lẹ́wà yes sir hello sórí ètò lẹ́wà. hello sir hello ètò lẹ́wà. yes ma yes ma. yeah mo send 20,000 fún pẹpẹ fáwọn ọmọ mi. kéèké ẹ. 20,000 fún ọ̀tá tá à ń ṣe God bless you mọ́mí ẹ máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run ojú òní tí yín ọ̀tá òní rí yín yọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa ẹ ṣé mọ́mí God bless you. 1.407. 1.407 àbí ó yà tá ní Ọlọ́run máa ẹ rí àánú gbà mo ti ń wo kíní Mr. Kehinde ń bí. Mr. Kehinde láti US I'm sending 100k to complete 1.5 million. ẹ ra àánú gbà o. Àmín Jésù. owó ti pé 1.5 million. Thank you daddy. Mr. Kehinde rè o. Mr. Kehinde. ẹ ṣeun daddy. mo bọ̀. Hello sir. Yes sir. God bless you. Ayé yín kò ní wálẹ̀. Ẹ máa rí ìrànlọ́wọ́. Ẹ rí àánú gbà. Jésù Olúwa wa.
God bless you sir. Ẹ ṣé sir. Yes sir, yes sir. Mr. Kẹ́hìndé wọ́n láwọn ti fi 100,000 lẹ̀ tí ó fi pé 1.5 million. Mi rí o. Hello. Good afternoon, sir. Good afternoon ma. I sent 30K, sir. 30,000 fún program tá n bá lọ. 1.537,000. Yes mọ́mí ẹ ṣé mara ànúgbà ma. 1.537,000. Yes ma, God bless you ma. Ẹ ṣé ma, mo dúpẹ́. Mo fẹ́ pe Mr. Kẹ́hìndé ká tiẹ̀ kí wọn. Ó ṣàn rí ni. Ọ̀tọ̀ láwọn ńlá ó 400,000 tó fi pé ilẹ̀. Oh, he's done a great job. Mr. Kẹ́hìndé o. Àwọn rèé ó yẹ kí wọn. Àwọn náà wọ́n láwọn 400,000 kan tó fi pé wọ́n kí ni o. Yes sir. Amen. Amen. Ní àjọ̀dún lájọ̀dún. Thank you sir. US náà ti ń pè, America náà ti ń pè. Thank you sir. Thank you sir. Thank you sir. We really appreciate you sir. Ondo town gangan ni sir. Kíbo ẹ ti mọ̀ mí bọ̀dá. Kíbo ẹ ti mọ̀ mí Nondo. Wo ti mọ̀ mí tó ìtọ́ ẹ̀gílẹ̀ òkè tí kẹ́. Ẹ̀gílẹ̀ òkè tí kẹ́. Ẹ̀kọ́ pàdé lọ lé olórí. Ògo ni fọ́lọ́run èló lówó yẹn. 1.537,000. 1.5 million àti 37,000 ní Bánúsọ wà báyìí. Àmọ́ tó ṣẹlẹ̀ kílẹ̀ tó sún ire ní ó ṣẹlẹ̀. Kílẹ̀ tó máa tí ìmọ̀ tó ṣẹlẹ̀. Ẹ máa retí ẹ̀ ọ̀la wọn bẹ̀rẹ̀ foundation. Àwa ti fún wọn lẹ̀ half a plot. Plot ti lù àwa fún yẹn ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Gbogbo ẹ̀yin tẹ́ wá ṣe léyìí ojú òmò ní tì yín o. Ọ̀tá òmò ní yọ̀ yín o. Ẹ ó rí àánú gbà. Ẹ ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ojú ò ní tì yín. Ọ̀tá ò ní yọ̀ yín. Ilẹ̀kùn àánú kó ṣí fún yín. Àánú Ọlọ́run ẹ ò ní wá tì yín. Àánú yóò máa bá yín gbé. Bẹ́ẹ̀ ni yóò rí. Ó yẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ẹ̀yin èèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín o, ìkúnlẹ̀ mi rè ìdọ̀bálẹ̀ mi rè o, ẹ lè kúnlẹ̀ ni. Ẹ ṣé o. Ibi tí ẹ ti mówó lórúkọ Jésù àgbà náà ò ní wọbẹ̀ o. Ẹgbẹgbẹ̀rún aláàánú kó dìde sí yín. Gbogbo ibi tí àwọn ọmọ yín bá dé ní generation lórúkọ kán máa pàdé àánú ni. Ntẹ́yàn bá ṣe inú ayé bó ṣe burúkú ọmọ tẹ̀lé ọ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rere sí mi pátá ire láti òkè títí dé ìsàlẹ̀ lórúkọ ire náà kó máa tẹ̀lé yín. Ẹ ò ní má bànújẹ́ o. Mo appreciate, thank you so much. Àtẹ̀yìn tí ẹ tún fẹ́ ṣe náà Ọlọ́run á fún yín lórí ọ̀fẹ́. Ẹ̀yin tí ẹ ti ṣe ẹ ò ní sunkún láéláé. I love you all. Ẹ̀yin tẹ́ fẹ́ pé Bánúsọ fún orin. Bẹ́ẹ̀ni. Àbí fẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹ kàn pé nọ́mbà tẹ́yìn ló tí wọ́n ní o. Ẹ kàn pé nọ́mbà kan péré. Nọ́mbà kan ó yá ẹyọ kan ẹ wàá pè lẹ́ẹ̀mejì. 070 33 33 2880. Once again 070 33 33 2880. Ẹ pè for the last time. 070 33 33 2880. Ẹ̀yin tẹ́ fẹ́ pè wọ́n sí ṣọ́ọ̀ṣì yín star ni wọ́n o. Wá tó bá pè wọ́n 1 million ní fún wọn o. Tó bá ti pè wọ́n fún 1.5 fún 1 million. Star ni wọ́n ògo ti gbéra padà. Ńgbà orin wọn jáde ńgbà yẹn mo gbọ́ mo sunkún. Ògo ti dé padà. Thank you daddy. Ọ̀run àánú ti ṣí. Àmín. Bẹ́ẹ̀ kò gòkadà mọ́. Ẹ máa wò lẹ́yìn eléyìí ẹ rí i pé ẹlẹ́sẹ̀ mẹ́rin ó tẹ̀lé. Amen. Kò sí tọ́lọ́hún ò lè ṣe ẹnìkan lọ́lọ́hún ó lò. Orin yíyẹn àwọn yóò tún máa gbọ́. Ẹ lọ wá Bánúsọ ẹ lọ wá ní YouTube ẹ lọ wá everywhere. Kí ló ń Facebook handle yín? Akínkùòtù Ọmọnìyí. Akínkùòtù Ọmọnìyí. Facebook page YouTube ńkọ́? YouTube mo lo Bánúsọ New Star. Ṣé Bánúsọ gan lè wá fi ṣe page? Okay sir. Kẹ̀kọ́ kọ Bánúsọ official page. Okay yes. Exactly. But ẹja wo ntọ́ ló ń ṣe ntọ́ bá fi ṣe ẹlẹ́ ọ̀dìtẹ̀ lónìí tẹ bá ẹ̀dìtẹ̀ wà tún sọ àwọn yóò lọ follow yín ojú bá ń lọ. God bless you, I love you. Number tẹ ó pè sí fún foundation ẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́, you want to discuss anything with us 070 54 900 751. Account number yẹn ni 01 991 31 544 01 991 31 544 GT Bank. Gabriel Demelamoso, God bless you, we love you. Ẹ ò ní ṣàṣetì o, ẹ ò rí ànúgbà. A máa yín tí bó ṣe ń lọ lálẹ́, ẹ tún rí láàárọ̀ ọ̀la. God bless you. Má ti kọ́ tẹ̀ lọ jẹ́ kán rí ọ̀tá yẹn. Jẹ́ kán rí ọ̀tá.
Rékọ́dé ìtàkùn tó wà lọ. Gbogbo ẹ̀yin tẹ́ dé fún ìwà ìpátá, àánú yóò dìde sí i. Ojú ẹ̀yin wọ́pàá Alpha.